ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe eléyìí tí ó ń fi ojú kábíyèsí ọba tuntun ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn tí wọ́n di Olúbàdàn lẹ́ni bánà àwọn náà lè rí kíní pósítà àwọn náà rí tí wọ́n ń dè yẹn léyìí tó fi hàn wípé ìlú Ìbàdàn ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú òkèèrè a ní fi dùn yín bó bá ṣe ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti ṣèlérí fún yín ẹ mọ̀ mí lánàá kó tó dé ní wípé gbogbo orú nǹkan báyìí èmi kì í fi ṣe àwàdà nítorí pé ọjọ́ ìtàn lè ní tí àwa náà lè mọ sọ fún àwọn àrọ́mọdọ́mọ wa wípé ó sojú mi kòró mo wà ń bẹ̀ ni èmi nìkan kọ́ ni mo wá o Akínsọlá Sọfíàt Àjọkẹ́ òun náà wà ń bí ẹ jẹ́ kí n fi ojú ọmọ yìí hàn ká ẹ lè mọ̀. Akínsọlá Sọfíàt Àjọkẹ́ báwo nínú ẹ ṣe dùn tó lé ní wípé ibi oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìwọ náà láǹfààní olóore ọ̀fẹ́ láti wà ń bẹ̀. Inú mi dùn púpọ̀. Gbóhùn sókè. Inú mi dùn púpọ̀ pé mo láǹfààní láti wà ń bẹ̀ lọ́jọ́ tòní. Inú ẹ dùn púpọ̀. Bẹ́ẹ̀ni ayọ̀ mi dẹ̀kun. Ó dẹ̀kun. Orílẹ̀-èdè wo ni wọ́n ti sọ̀kalẹ̀ wáyìí? Orílẹ̀-èdè Benin Republic. Orílẹ̀-èdè Benin Republic. Ọjọ́ wo lẹ́yìn dé? A dé ní ìjẹta. Lẹ wọlé sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Èkó lẹ kọ́kọ́ dé sí àbí? Bẹ́ẹ̀ni. Kẹ́ tó wá dé sílùú Ìbàdàn ní alẹ́ àná. Bẹ́ẹ̀ni. Ó dà òwò náà ṣoríire o. Àdúrà rẹ ó gbà o. Ọjọ́ ọ̀tàn lè ní ọjọ́ mọ́ni gbàgbé pé ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn tí wọ́n ń jọba ìwọ náà wà ń bẹ̀. Níjọ́ kìíní àná tí wọ́n fún Nàìjíríà ní òmìnira àwọn ọmọ kéékèèké ìjọ náà tí wọ́n wà ń bẹ̀ ẹni ìtàn èèyàn yìí èèyàn ńlá ni wọ́n padà jẹ́ ìwọ náà ó di èèyàn ńlá ó di èèyàn yìí kò sí wàhálà àjọ lẹ̀pọ̀ náà ni. Ọlọ́mẹ̀kẹ́ Ìṣọ̀lá Balógun Ali Òkúmádé the first 2021 tọdún 2023 ó tó wá kan ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn. Ìbàdàn ọmọ alára ni wá o ọmọ alára ni wá ọmọkùnrin àtọmọbìnrin tó dáa bọ́lárùn ni wọ́n sì máa pè Ìbàdàn ìlú ọ̀lẹ́dẹ̀ yìí ìlú Arápájà ìlú Bọ́lágadé ìlú Mutia Ziyatu ní ìyá wa. Oh,
ọmọ ní ìyàlẹ́ omi Ìbàdàn ẹgbẹ́ ilé àtẹ̀sí omi Ìbàdàn ọmọ sọ́ọ́rí. Ọlọ́tún tó lè lè mẹ́ta ọmọ sọ́ọ́rí ọmọ sọ́ọ́rí gbogbo ọmọ sọ́ọ́rí nínú ìṣòro ní ìwé láti lálẹ́ ọmọ sọ́ọ́rí. Ilé wa lọ ọ̀gá bọ̀ sáwọn ìgbàlè. Láti mú sàárè náà. Sàárè tí yẹ ló lè wò ó. Àwọn ìlú máa ń wọ̀nyí lọ́jọ́. Àwọn ìbálẹ̀ ẹ̀rọ sàárè kálẹ̀ rè. Ìyá tó ní ìdílé ní kọ́ ọ̀rọ̀ sí ìdílé. Ọlọ́pọ̀ pẹ̀lú ìta òkìrì ọmọ sàárù ní ti àtàkì gbogbo lójú ogun sàárù àwọn tí ó pé ẹ̀rẹ́ àwọn gàlárí àwọn ìdákọ̀ orí sí ìmọ̀sí ìwò òjúgbà nígbà àwọn ìdákọ̀ bá wọlé ní ọmọ jásù wọ́n bá jù ní alágbà ẹgbẹ́ Ibrahim àwọn ìdákọ̀ àmì ọ̀gá ìlú ó dárí láàárẹ̀ lò ọmọ sàárè nínú ọ̀nà ọ̀pọ̀jọ́ ọ̀nà yàtọ̀ ọmọ sàárè ọ̀pọ̀jọ́ ọ̀nà ní ìgbẹ̀mí ọdún tó lè lọ́ta òtúwó ó bá ìdúgbò mọ́ ọlọ́run ìgbàlódé èèyàn ló bíjà lábẹ́ ọkọ̀ alájà bí ọlá bọ́lá mi ò ní kọ́ ọmọ ọmọ sáńtẹ̀ Ìbàdàn òṣèlú ẹ̀rọ ọmọ sáńtẹ̀ ọmọ kábíyèsí sọ̀rọ̀ níbi ní gbogbo lóòótọ́ àwọn ìpàdé nínú ìbáyé bàbá tàbí nínú ìbáyé láti sáré akẹ́kọ̀ọ́ alóòfin ọ̀gá nílò àwọn ìbáyé bàbá tàbí òfin lórí ọmọ jáde. Gbogbo ẹni mọ́tò sí. Ọmọ akẹ́kọ̀ọ́ jẹ́ láti ìwúra lọ. Ìwúra lọ tó jẹ́ ya. Ẹja ti kú ìwúra lọ. Ìwúra yìí mọ̀ ẹ̀yà. Mọ́tò sí ti wá ní sáyé mọ́ wọlé wọn òṣìṣẹ́ nípa. Mọ́tò sí ìwúra ìmọ̀. Ìwúra bọ́ àpò òṣìṣẹ́. Ìwúra ìmọ̀ bọ́ àti mọ́tò sí ìrẹ̀lá. Alẹ́ ló dábì. Ọ̀rẹ́ ìfẹ́ bàbá alákejì lọ́ní owó ìlànà ọkọ̀ ìlà sílá. Ọmọ sọ̀rọ̀ ni a tún máa wà sí ọ̀. Wà sí láti lórí ọkọ̀. Yásù ọkọ̀ máa sílá. Oníyàwó dára jẹ́ tún àgbà. Ìgbésẹ̀ yóò kó gbogbo ayé. Gbogbo ara mọ̀ ọ̀nà gbogbo ní ìbá wí kọ̀ọ̀kan. Oníyàwó ọ̀gá ọ̀gá fún ọmọ ẹ̀dísà. Olùkọ́ ní kó ọ̀gá fún ọ̀gá ẹ̀dísà. Olúwa mú ọkọ̀ láti lè wà lóṣèlú. Olóyè ọmọ wa. Olóyè ọmọ wa. Ọjà tí ẹ̀yà ń kúrò lọ́wọ́, àbúrò máa ń sùn, ọjà tí ẹ̀yà.
tí a ti ṣetán ní Màpó nígbàtí gómìnà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé ti gbé ọ̀pá àṣẹ fún Olúbàdàn tuntun tilẹ̀ Ìbàdàn ọba Olúbàdàn ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn àkọ́kọ́. Ohun tó kù náà ni pé níṣe ni gbogbo èèyàn ṣí tí wọ́n dẹ̀ ń bọ̀ ní ààfin ọba tuntun eléyìí tó wà ní Yemẹtu Aláàdọ́rin. Ibẹ̀ ni a wà lókè Àrẹ̀mọ òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn tí ó jìnnà sí Àgàlà. Ibẹ̀ náà ni ẹ̀ ń wò lọ́ọ̀kan yìí tí àwa náà tí iléeṣẹ́ wa tó dẹ̀ ń súnmọ́ bẹ̀ lẹ́rí tí gbogbo ọmọ Ìbàdàn tí wọ́n tú kẹ́kẹ́ tí wọ́n tú kẹ̀kẹ́ wọ́n tú yàyà wọ́n yà ń lọ sí ilé ọba. Inú àwọn èèyàn dùn fún oyè ọba tuntun tòní. Ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ èèkàn kùkù nínú ọmọ ilẹ̀ Ìbàdàn náà ni bàbá wa tí mo bá pàdé yìí. Òṣèré làwọn òṣèré orí ìtàgé àti sinimá tó fi mọ́ eré àgbéléwò. Bàbá wa Dáúdà Amúgbẹ̀kún. Bàbá ẹgbẹ́ òsókè ẹjẹ́ wọn mẹ́tí bá mi sọ̀rọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ òní sojú wa Olúbàdàn ti ìlú Ìbàdàn tá a gbé adélé lórí lónìí ìdùnnú gbogbo ọmọ Ìbàdàn ni àwọn tí ń bẹ ń lu òkèèrè àwọn tí ń bẹ láyìíká a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsìkò tí wọ́n yìí yóò tù wá lára o Olúbàdàn ọmọ ọdún òkè ni a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa náà ẹnjìnìà Ṣèyí Mákindé fún akitiyan wọn tí kìíní fi ṣe é ṣe Olúwa bá wa lọ́rẹ̀ mi wọn o bàbá Olúbàdàn náà tí wọ́n á ti wá jẹ Olúbàdàn ti ìlú Ìbàdàn báyìí Ọlọ́run jẹ́ mi wọ́n gùn o àsìkò wọn kó tulé àtúndé kó tù wá lára o. Òṣèré ni bàbá wa Dáúdà Amúgbẹ̀kún. Òṣèré ni Akínṣọlá Nurudeen Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Pele tọ́lẹ̀tọ́ ẹ̀. Bàbá àjọṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àtọmọ yín yìí? Ó ti pẹ́ o iṣẹ́ sinimá kan tí ọkọ ṣe níjọ́ kìíní àná Mátàgbàmọ́lẹ̀ ìyẹn lọ́dún 2006. mo jẹ́ kan nínú àwọn tó kópa bẹ́ẹ̀ èmi náà ni mo ṣe gbogbo akitiyan ìta pé ní set designing níbi iṣẹ́ náà pẹ̀lú àwọn effects tó wà bẹ́ẹ̀ a lè dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ fún iṣẹ́ náà jáde. Ìgbà tí mo tún ṣàjítò ní kọ́ iṣẹ́ ńlá lọ́dún 2019. a dúpẹ́ Ọlọ́run ní pẹ́ ń pa ó ti gbé àṣà lárugẹ gbogbo àmà gbóná sí lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Olóyè Dáúdà Amúgbẹ̀kún. Ọmọ bolẹ̀ yín nílẹ̀ Ìbàdàn. Ọmọdé Amúgbẹ̀kún lógún pa ni mí. Ilé Amúgbẹ̀kún lógún pa. Bẹ́ẹ̀ni. Tá a bá ń sọ̀rọ̀ Ìbàdàn tẹ́ bá náà mọ́lé Amúgbẹ̀kún ìrìn àjò onítọ̀hún nílẹ̀ Ìbàdàn ó dàbí ẹni pé kò tí ì gbé. Ọ̀dọ̀ wa ni orí Ògùnpa ó jẹ́ ọjà kan ààyè kan tó jẹ́ gbajúgbajà káàkiri àgbáláyé nílẹ̀ Ìbàdàn. Ògùnpa ọmọ ilé Amúgbẹ̀kún lógùnpa òní bàbá wa. Kókó wa wá ní Bòdègbó. Bòdègbó nílẹ̀ Ìbàdàn. Nílẹ̀ Ìbàdàn Abamúgbẹ̀kún bẹ́ẹ̀ lẹ́lẹ́nu sóńsó náà Abamúgbẹ̀kún bẹ́ẹ̀ Amúgbẹ̀kún kan náà ní bàjẹ́ Ìbàdàn ní bàjẹ́. Ojú òní ti wà àmọ́ mọ́ ṣe oyè yìí àwọn òrì tí wọ́n ṣe ń bẹ̀ láṣẹ náà ẹ ṣeun bàbá ó ga jù wá ga. Bàbá Amúgbẹ̀kún onímọ̀ Dákì ẹ kú jẹ́ o. Yes sir. Yọmọ ju ọsẹ. Àmì bàbá. Kálílà. Ẹni tí mo dàgbà lọ́wọ́. Báyìí ni báwo èèyàn ṣe ń lọ tí wọ́n ń bọ̀ níbi oyè Olúbàdàn ti àjẹlé ní